CAC Christ Apostolic Church City of Praise ni mò ń wí opposite Ògúnṣúà Grammar School ní Modákẹ́kẹ́ lábẹ́ aláṣẹ Evangelist Sikel Ọláolúwa bàbá alákọ̀ọ́díọ̀n. Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù Ọlọ́run gbogbo ayé a gbé ọ̀gá àfògọ́ láti ìforúkọ yín ló wá gba ọpẹ́ gba yín wá gbogbo ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run dáríjì a sì tún béèrè fún àánú lórúkọ Jésù jẹ́ ká ra àánú gbà ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ ní wákàtí yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ sì ń gbọ́ mi lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kó dàpọ̀ mọ́nú ayé yín ìrìn àjò èmi àtẹ̀yin kò ní dàrú a ó ṣe àṣeyọrí a ó sì dé ìjọba Ọlọ́run bí orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní wákàtí yìí ẹ jẹ́ ká farabalẹ̀ fún ohùn Olúwa ní àkókò yìí òun gbàdúrà lórúkọ Jésù mi pẹ̀lú yín a ó ṣe àṣeyọrí. Ní báyìí ohun tí Olúwa fi rán mi sí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́ àtẹ̀yin tí ẹ̀ ń lépa ìjọba Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí ìrìn àjò yín kó yọrí sí rere ní wákàtí ni mo pè ní ẹ̀rí ọkàn rẹ níwájú Olúwa ẹ̀rí ọkàn rẹ níwájú Ọlọ́run ẹ̀rí ọkàn kí ni ọkàn rẹ ń bá ọ sọ kí ni ẹ̀rí tí ọkàn rẹ ń fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì ṣe pàtàkì ká kíyèsí o bí ọkàn ènìyàn bá tako ènìyàn ẹ̀rí bó bá jẹ́ pé ó ń sọ fún wa nípa ìṣerere ẹ máa retí ire àti ìbùkún àti àṣeyọrí tí ọkàn rẹ bá ń sọ fún ọ wípé gbogbo iṣẹ́ tó ń ṣe iṣẹ́ rere ni ìwọ gan mọ̀ wípé ẹni tó ń ṣe rere mọ̀ bóun ṣe rere so ọkàn rẹ dẹ̀ ń sọ fún ọ pé n tó ṣe lánàá rere ni n tó ṣe níjẹta rere náà ni ọkàn rẹ máa sọ fún ọ pé n tó ṣe lánàá rere ni. Ẹ gbọ́ mi gbogbo ẹni tẹ́ dẹ̀ ń ṣe burúkú ẹ mọ̀ wípé burúkú lẹ̀ ń ṣe èyí tó ṣe lánàá ìwọ gan mọ̀ ọkàn rẹ dẹ̀ ń jẹ́rìí wípé o lọ inú ẹgbẹ́ òkùnkùn lánàá láti lọ bá tọmọ ẹnì kejì jẹ babaláwo n tó fẹ́ ṣe yẹ àtìlẹ́ tó ti ṣe sẹ́yìn ọkàn rẹ ń jẹ́rìí fún ọ pé àwọn iṣẹ́ búburú lòun ṣe bí ká fọ́ ènìyàn lójú bí ká pànìyàn bí ká boyún jẹ́ bí ká ba ògo ológo jẹ́ bí ká ya ènìyàn ní wèrè bí ká sọ ènìyàn di dìndìnrìn ẹ̀rí bí kẹrẹ́ tó fẹ́ ṣàṣeyọrí kẹ́ dá dúró gbogbo nǹkan wọ̀nyí ẹ gùdù níbẹ̀ ṣùgbọ́n kàn rẹ̀ ń sọ fún ọ pé ìwà búburú ni kí ló dé tó tètè fi sílẹ̀ kó má bàa kábàámọ̀ nínú ìwé òwe orí 15 ẹsẹ̀ 13 ẹ̀já gbọ́n tó wí ó ní inú dídùn a máa mú ojú dára ṣùgbọ́n nípa ìbànújẹ́ àyà ọkàn àárẹ̀ wẹ̀sì ẹ̀rí nígbà tí ọkàn rẹ bá ń sọ fún ọ pé n tó ṣe yẹ kò bá ìfẹ́ Ọlọ́run mu ò ní oríyàn níwájú Ọlọ́run ẹ̀rí eléyìí jẹ́ kó yé wa ẹ̀yin ọmọ Ọlọ́run o kíyèsí mò ń gbàdúrà fún yín bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ lórúkọ Jésù ò ní ṣàṣìṣe ẹ̀rí Bíbélì wípé ìyẹn Jeremiah 17:19 ó ní ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ó sì burú jáì ẹ̀rí ó ní ta ló lè mọ̀ èrò ibi inú ọkàn rẹ ló wà àwọn ìwà búburú tó ti wù sẹ́yìn ọkàn rẹ ń ta kò ọ wípé ó burú jáì àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn ìyẹn ṣe ń sọ fún ọ pé má retí àwọn nǹkan rere níwájú Ọlọ́run má sì retí ọjọ́ alẹ́ rere nítorí àwọn tó ti ṣe sẹ́yìn àwọn ìwà búburú ni. Gbọ́ mi sà nígbà tí a dé inú ìwé ìrere Matthew orí 15 ẹsẹ̀ 19 ẹ̀rí tẹ́ bá kíyèsí ìwé ìrere Matthew orí 15 ẹsẹ̀ 19 ohun tó wí bẹ̀ ni wípé nítorí láti inú ọkàn ní èrò búburú tí ń jáde wá ìpànìyàn panṣágà àgbèrè olè ẹ̀rí èké àti ọ̀rọ̀ búburú bẹ́ẹ̀ ni ẹ rántí pé ìwọ náà ti gbé àwọn ìgbésẹ̀ ìṣẹ́yìn ẹni tó parọ́ mọ́ ẹni tó bá tiẹ̀ jẹ́ ẹni tí ó gbowó ẹ̀yìn nítorí lórí rẹ̀ àwọn tẹ́ ẹ yí ẹjọ́ wọn po gbogbo ènìyàn ní eléyìí kan mò ń bẹ̀ wá
kí ẹ jẹ́ ká padà ká ronú pìwàdà. Bí ọkàn rẹ bá ti sọ wípé ohun tó ń ṣe ó tako ìfẹ́ Ọlọ́run, wàhálà ń bọ̀ nínú ayé rẹ. Ọkàn rẹ sọ fún ọ, ìwọ gan mọ̀ wípé àwọn ìwà búburú tó ń wù látẹ̀yìnwá inú Ọlọ́run kò dùn sí i. Ìyẹn ń ṣàpẹẹrẹ wípé o ò ní èrè tàbí àwọn nǹkan rere níwájú Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lákòókò yìí, ẹ jẹ́ ká padà sí ojú ọ̀nà ìwà rere. Ẹ jẹ́ ká padà sí nǹkan tí inú Ọlọ́run dùn sí, kẹ́ ẹ má bàa kábàámọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wùwà búburú látẹ̀yìnwá, àtẹ̀yin oníṣẹ́ búburú, ẹ ronú pìwàdà. Gbẹ̀yìn tẹ́ ń kówó olówó jẹ, ẹ tẹ́ gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ ọmọ ẹnì kejì. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe búburú, ọ̀rọ̀ yìí kan ọba o, ó kan ìjòyè, ó kan ààrẹ orílẹ̀-èdè, ó kan gbogbo gómìnà pátá, gbogbo ẹ̀yin sínétọ̀ àti gbogbo ẹ̀yin alága, gbogbo ipòkípò tó wà. Rántí pé ohun tí ẹ bá ṣe lánàá, ìtàn ló máa dà lónìí. Kẹ́sì rántí wípé ọkàn rẹ ń jẹ́rìí gbé ọ wípé ìwà rere tó wù lánàá ó máa gbèrè rẹ̀. Ọkàn rẹ sì ń jẹ́rìí gbé ọ pé ìwà búburú tó wù lánàá ó máa gbèrè rẹ̀. Kò sí eléyìí tí ò lẹ́san o. Paríparí ọ̀rọ̀ mi sí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́, tí ọkàn rẹ bá sọ fún ọ pé Ọlọ́run ò mọ̀ ọ́, tí ọkàn rẹ bá sọ fún ọ pé ìwà búburú ló ń wù, bí ọkàn rẹ bá sọ wípé ohun tí ò ń ṣe ni kò dára, wípé Ọlọ́run ò mọ̀ ọ́, pé n tó ń ṣe ni kò dára, tí ọkàn rẹ bá sọ wípé o ò sí lójú ọ̀nà, pàápàá ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà, tí ọkàn rẹ bá sọ pé o kì í ṣàyàn fẹ́hùn, ìbádára kó o tètè yí padà, kó o ṣàtúnṣe. Ẹ̀rí bí àlá rẹ ò bá ti bá ìfẹ́ Ọlọ́run mu, tètè ṣàtúnṣe ibi tó o ti ń ṣubú, kó o tètè ronú pìwàdà, kí ìrìn àjò rẹ kó má bàa dàrú, kó má bàa sun ẹkún ìgbẹ̀yìn. Mò ń gbàdúrà fún yín gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹ ó ṣàṣeyọrí o. Àlàáfíà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run lórúkọ Jésù, yóò dára fún yín. Ẹ jẹ́ àgbàdúrà. Ọlọ́run ayérayé, mo gbàdúrà fún àwọn ènìyàn mi yìí, agbára tí mú ká máa padà sẹ́yìn nínú ìwà tí ń dá ọkàn wa padà tàbí ìwà wa padà sínú ìwà búburú lórúkọ Jésù, kí ẹ má kó gbà lọ́wọ́ wa. Oore ọ̀fẹ́ láti ṣàṣeyọrí nínú ìwà rere, kí Ọlọ́run kó yọ̀ǹda fún wa lórúkọ Jésù. Yóò sì dára fún yín, àtèmi àtẹ̀yin, a ó dé ìjọba Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé púpọ̀.